ọmọ Yorùbá eléyìí ni ìròyìn ayọ̀ láti ọ̀dọ̀ bàbá wa Emeritus Professor Banji Akintoye pẹ̀lú bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ. Ọ̀rọ̀ tí wọ́n ní ká bá gbogbo ọmọ káàárọ̀ oòjíire sọ lórí ìpàdé ráńpẹ́ tí wọ́n ṣe ní ọjọ́ àbámẹ́ta. Ọ̀rọ̀ tó ní ká sọ fún gbogbo ọmọ Yorùbá ni wípé ká má bẹ̀rù, ká má fòyà. Àsìkò tá a wà yìí, àsìkò tó yẹ pé a bẹ̀rẹ̀ sí í ṣe awareness wa padà sójúlé. Gbogbo ọmọ káàárọ̀ oòjíire ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan ká bẹ̀rẹ̀ awareness wa padà. Ká bẹ̀rẹ̀ tí máa polongo Yorùbá nation fáwọn èèyàn wa. Ká jẹ́ kí wọ́n mọ rírì Yorùbá nation. Ká jẹ́ kí wọ́n mọ nǹkan tó fà á tá a fi sọ pé a fẹ́ kó lóko ẹrú Nàìjíríà. Kí a ṣàlàyé fún wọn. Torí àsìkò tá a wà yìí, àsìkò tó yẹ pé a dìde tán ni, tó àsìkò tó a fẹ́ dìde tí a fẹ́ bẹ̀rẹ̀ rálì wa padà. Àmọ́ ká tó bẹ̀rẹ̀ rálì wa padà, a gbọ́dọ̀ kọ́ ṣe awareness wa dáadáa náà. Gẹ́gẹ́ bá ti ṣe látẹ̀yìnwá. Gẹ́gẹ́ bí bá ti ṣe látẹ̀yìnwá, òun ló sọ wá pé ká kéde fún gbogbo àwọn ọ̀dọ́ àti gbogbo ẹ̀yin àgbààgbà àti gbogbo ẹ̀yin ìyá wa tẹ́ ẹ dúró tán kẹfẹ́ ká polówó ẹrú. Ká kéde fún yín wípé kí a má bẹ̀rù, ká má fòyà, ká dìde tán. Àsìkò tá a dìde tán ládé yìí, ẹ má yẹ ká gbọ́ ti àwọn dagboru. Àwọn dagboru ẹ má yẹ ká gbọ́ ti wọn. Ibi táwa lọ gangan ni ẹ ká fọ́kọ̀sì lórí. Ibi tá a ti ń lọ òun náà ni wọ́n sọ fún wa ká wá sọ fún yìí. Yorùbá nation ni o, no going back. Yorùbá nation, no going back. Tí a bá gbàgbé, wọ́n la mọ̀ pé bàbá wa Emeritus Professor Banji Akintoye wọ́n kọ lẹ́tà sí pẹ́ẹ́dẹ̀ Nàìjíríà fún àpérò tó kájókòó round table kí wọ́n jọ kájọba ara sọ wípé a fẹ́ kó lábẹ́ Nàìjíríà. Oṣù méjì ni wọ́n fún wọn. Tẹ́ bá gbàgbé, oṣù méjì ni wọ́n fún wọn. Oṣù méjì ló ti fún wọn yìí. Ìdí lọ bí parí báyìí. Òun ló fi sọ wá pé ká máa múra sílẹ̀. Mo fi sọ wá ká jáde, ká bẹ̀rẹ̀ sọ bá sọ fún yín wípé ká máa múra sílẹ̀. Ká bẹ̀rẹ̀ àwọn ẹlẹ́sìn padà. Torí tí ọba fi lè pé tí bàbá Bọ́lá Ahmed Tinubu tó máa fi dá wa lóhùn, a ní láti bẹ̀rẹ̀ rálì wa padà nìyẹn. Torí sẹ́ẹ̀fì láti dàgbé dání ọ̀nà òfin látọ̀, ó ti tọ́ àti bó ti yẹ òun látọ̀. Torí àwọn èṣe ní jàgídíjàgan, a fẹ́ da omi àlàáfíà Nàìjíríà mú, a fẹ́ da omi àlàáfíà Nàìjíríà rú. Torí gbogbo àgbáyé ló mọ̀ pé ìran Yorùbá ìyá ọmọlúwàbí peacefulness la fẹ́. Òun làbí gbé ìgbésẹ̀ táwọn ètò àgbáyé tí wọ́n là kalẹ̀ fún wa. Òun bàbá wa Emeritus Professor Banji Akintoye ni wọ́n ń gbé. Òun lọ́wọ́ tó fi kọ́ lẹ́tà sí bàbá wa Tinubu pé kó èdè wá nǹkan ṣe sí àwọn bá wọn ṣe Nàìjíríà mọ́. Orílẹ̀-èdè Yorùbá òun la fẹ́. Orílẹ̀-èdè Yorùbá òun la fẹ́. Torí ìyà tí ń jà àwọn èèyàn wa ó ti pọ̀ jù. Ẹ̀yin náà wo fídíò tí wọ́n tó jáde láìpẹ́ yìí nípa àwọn ọ̀dọ́ obìnrin 60 years 40 years tí wọ́n lọ ṣàṣẹ́wó ní Ghana. Ṣé Nàìjíríà bá dáa ni? Ṣé irú àwọn èèyàn àwọn ọmọ bẹ́ẹ̀ tí wọ́n lọ Ghana lọ ṣàṣẹ́wó ni? Ìlú wa mọ̀ pé ó kún fún àti oyin ni. Pẹ̀lú gbogbo nǹkan tí Ọlọ́run dá fún ní orílẹ̀ Nàìjíríà. Sọ yẹ kí àwọn ọmọ Nàìjíríà ká tún máa jìyà. Ẹ̀yin náà wo ń pè é mèrè. Epo wà bẹ́ẹ̀. Àwọn lẹ́yìn epo àtúndì àwọn nǹkan tó yẹ pé ó lè mú ìgbà ìdẹ̀rùn fún wa. Tá a lè jìyà mọ́, èèyàn kí èèyàn lè jìyà mọ́. Àmọ́ nígbà pé àwọn olórí ta yẹn síbẹ̀, wọn ò nífẹ̀ẹ́ mẹ̀kúnnù. Àbáwọn nìkan ni wọ́n ń dùn. Òun ló pàtàkì gbogbo àwọn ilé tí wọ́n fi sákàkiri lọ ṣàṣẹ́wó ní Ghana.
kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n lè káwọn pè fún Yorùbá nation ọ̀nà wo làá fi ní pè fún Yorùbá nation ọ̀nà wo làá fi ní dá tó gẹ́gẹ́ bí ọmọ Yorùbá òun làá fi ń pe gbogbo àwọn ọmọ káàrọ̀ òjíire wípé ẹ má jẹ́ ká bẹ̀rù ìjọba Nàìjíríà mọ́ àsìkò ti tó láti jà fẹ́tọ̀ wa àsìkò ti tó láti jà fún òmìnira tiwa gangan torí tí àbá dìde kájà fún òmìnira tiwa gangan táwọn kan ti pa wá Nàìjíríà àní bọ́nu oko ẹ̀wù tá a wà yìí o àlè bọ́nu oko ẹ̀wù tá a wà yìí o ọ̀nà kan ṣoṣo tá a fi lè bọ́ ni wípé ká fi ìmọ̀sọ̀fẹ́lẹ̀ ara wa káyọ̀dé kó lábẹ́ wá Nàìjíríà ẹgbẹ́ bá wọ́n jẹ́ àwọn bàbá wa ń pa emeritus bàbá Akíntóyè tí wọ́n ń pa gbogbo àwọn káyọ̀ òjíire nílẹ̀ pàdé lẹ́yìn odi ìbá dáa káyọ̀dé gbọ́ ọ̀rọ̀ tá à ń pa káyọ̀dé pariwo tá à ń pa lásìkò tá a wà yìí ká mọ́ bẹ̀rù ẹnìkan kan mọ́ ká mọ́ lọ ojúlé ká lọ́ mọ́ jẹ evangelist bá a ti sá tẹ̀yìn wá pé Yorùbá ní ìṣẹ̀lá fẹ́ fún àwọn ọmọ Yorùbá lè máa mọ̀ pé a ní ìdí Yorùbá nìṣẹ́ lóòótọ́ a ní ìdí Yorùbá nìṣẹ́ lóòótọ́ kì í sì pé àjánu àfẹnusẹ́ àwa ni ká fi ìmọ̀ ṣọ̀kan kájẹ́ kí wọ́n mọ̀ lóòótọ́ ariwo tá à ń pa yìí a ní ìdí ẹ̀ ní tó ìyà ń jẹ àwọn ọ̀dọ́ jù àwọn ọmọ wa aṣẹ́wó ni wọ́n ṣe kùlà tó kò síṣẹ́ ìlú kò síṣẹ́ nǹkan ìlú tí wọ́n. sọ wá dáa tí wọ́n ti máa bá lọ nìyí ni tí wọ́n ti máa bá lọ nìyí ẹ̀mọ́ káàrọ̀ òjíire gbogbo àwọn Yorùbá káàkiri àbáláyé eléyìí ni ìròyìn tí bàbá emeritus Banji Akíntóyè tí wọ́n ní ká sọ gbogbo wáyé pé ká má bẹ̀rù ká bẹ̀rẹ̀ tí máa ṣe awareness láti wákàtí lọ ká máa lọ ojúlé láì jẹ́ kí wọ́n mọ̀ pé Yorùbá nìṣẹ́ la fẹ́ ká máa lọ ojúlé láì jẹ́ kí wọ́n mọ̀ pé dandan ni ayé láti kúlù orílẹ̀-èdè Nàìjíríà ká máa lọ ojúlé láti jẹ́ kí wọ́n mọ̀ pé nǹkan tó fà gan-an táàbí sọ pé a ṣe Nàìjíríà mọ́ ká jẹ́ kí wọ́n mọ̀ kí wọ́n lè bá èdè darapọ̀ mọ́ wa tó ìṣọ̀kan la ní o ìṣọ̀kan la ní lọ́wọ́ tá a wà ìṣọ̀kan la ní ìdí ẹ mọ̀ ẹ̀ka pé wá sí ilẹ̀ lẹ́mọ́ ẹ jẹ́ ká fẹnu kò sẹ́nu kan kí a lè bá àjà ìlàjàyè eléyìí làwọn tí àwọn bàbá wa ń pa gbogbo ẹni tẹ́ ń bẹ̀rù ẹ má bẹ̀rù mọ́ a ní Ọlọ́run àti ní bàbá ń gbẹ̀jọ́ bàbá emeritus ó ti lára gidi kalẹ̀ fún wa kí ni wọ́n bá wà lẹ́rù bàbá emeritus bàbá Akíntóyè wọ́n ti la ọ̀nà gidi kalẹ̀ fún wa kò yẹ ká tó bẹ̀rù mọ́ nígbà táwọn ò bẹ̀rù kí wọ́n bá táwọn àwọn ọ̀dọ́ táwọn àwọn bẹ̀rù ẹ má jẹ́ ká bẹ̀rù ẹ má jẹ́ ká fòyà ariwo tí wọ́n ń pa yìí ẹlẹ́ka náà ká bá wù tí wọ́n ká bá wọn pa ariwo tí wọ́n ń pa torí àwọn ọ̀dọ́ gangan ni bàbá Akíntóyè fi ń jàjà tí wọ́n ń jà yìí torí àwọn ọ̀dọ́ gangan ni wọ́n ń pa wípé Yorùbá nìṣẹ́ la fẹ́ tí wọ́n rí pé ìyà tí ń jà àwọn ọ̀dọ́ ní Nàìjíríà àga ọmọ Yorùbá ó ti pọ̀ jù bó o ní bàbá àti ìyá wọ́n jẹ́ ọmọ lọ léèwé ọmọ wa parí léèwé tán àti wá ríṣẹ́ yóò wá di wàhálà yóò wá dogun òun ló sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àti ìyàwó yàwó tán òun ló sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa obìnrin di aṣẹ́wó kí ló dé táà ní ronú gbogbo ọmọ káàrọ̀ òjíire gbogbo ọmọ Yorùbá kí ló dà ní ronú àròjinlẹ̀ ṣé àti ń jẹ wá yìí ṣé ká mọ bá lọ báyìí ni ṣé àti ń jẹ wá yìí ṣé ẹgbẹ́ kútu wọn àwọn ọmọ wa tí bọ̀ lẹ́yìn ni nígbà tá bàbá wa
tí wọ́n bí àwa àbí tí wọ́n bí àwọn bàbá tó bí àwa tí wọ́n ti jà fún wa tá a bá wà ní Nàìjíríà tí a ti ń jẹ wa àwọn àtàwà ní ìsìn abọ́dọ̀ tètè kájà fáwọn jẹ́nẹ́tọ̀ wa ti bọ̀ lẹ́yìn tí a ti ń jẹ àwa tí òfin ní jẹ àwọn ní ìsìn àbáwọn babalá wa ibi àwọn ni ó kó wa sínú wàhálà sínú ìdààmú Nàìjíríà tó bá wọn náà bá jà fún wa ní nígbà náà lọ́hùn ibi tá a bá wa lónìí alẹ́ mọ́bàrà wa bẹ̀rẹ̀ àmọ́ nígbà tí wọn ò jà fún wa lẹ́bàá ìwọ wà Nàìjíríà ni wọ́n pa òun ló sọ adébí tá a wà lónìí tó wá dá káwọn náà ká tó wà náà sílẹ̀ tó dá káwọn náà ká tó wà lórí wa sílẹ̀ tí a ti ń jẹ wáyé kó tó wá jà ọmọ wa ti ń bọ̀ lẹ́yìn kó dá pápá òun làbí ń po gbogbo àwọn káàrò kiri làbí ń pariwo fún yín pé Yorùbá nation òun nìkan ni ọ̀nà àbáyọ òun nìkan ni solution sí gbogbo ìdààmú wàhálà ogun oúnjẹ wa gbé oúnjẹ jẹ̀wọ̀n gbogbo àwa la ní epo àlè jẹ àǹfààní kó tá a ní Yorùbá nation ní ọ̀nà kan ṣoṣo táàbì lè jẹ àǹfààní kó tá a kàkálẹ̀ yìí tí a bá dá lókè fún orílẹ̀-èdè kò sẹ́nìkan tó wà tí wàá gbélé wa mọ́ torí òfin ló ti wà tí a bá dá lókè fún orílẹ̀-èdè ogun wípé kò sí ná àìná lò kò ní sí ẹ mọ́ ilẹ̀ Yorùbá tí a bá dá lókè fún orílẹ̀-èdè ogun wípé epo wọn ìyá já lórí epo kò ní sí ẹ mọ́ tí a bá dá lókè fún orílẹ̀-èdè Yorùbá ogun wípé ó jẹ́ wọ́n káàkiri ìlú kò ní sí yẹn mọ́ gbogbo di ọ̀hún fún wa ni tí a bá dá orílẹ̀-èdè wọ́n ń jà àwọn òṣìṣẹ́ lówó kò ní sí yẹn mọ́ tí a bá dá orílẹ̀-èdè àwọn wa ń kàwé wọ́n jáde léèwé kò ṣiṣẹ́ fún wọn kò ní sí yẹn mọ́ kódà ibi táàtù ṣe dé tá a bá dá dúró ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ gangan làwọn ọ̀fẹ́ tí wọ́n lọ tá a bá dá dúró ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ ni àwọn ọmọ wa ni wọ́n máa lọ ilé ìwòsàn ọ̀fẹ́ òun làwọn gbogbo wọn máa lọ gbogbo àwọn káàrọ̀ òjì káàkiri àbáláyé tí a bá dá orílẹ̀-èdè ilé ìwòsàn ọ̀fẹ́ láwọn lọ bàbá wọn lọ́wọ́ wọn ṣe rí wọn bá fọwọ́n kẹ́ wọn nígbà ayé wọn tí wọ́n ṣe bá mi ṣàlẹ́ àlórí ó wá lámọ̀ pé ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ ó jẹ wọ́n lógún ilé ìwòsàn ọ̀fẹ́ ó jẹ bàbá wọn lọ́wọ́ ó jẹ wọ́n lógún irú ìjọba dáadáa náà ká fẹ́ lè Yorùbá nìyẹn tá a bá dá dúró mo sì lérò gbogbo àwọn bàbá wa tí wọ́n tukọ̀ tó fẹ́ kí Yorùbá dá dúró ìgbé ìjọba wọn lọ́wọ́ gbé àwọn náà gbé fún wa tá a bá dá dúró ẹ ká fi ìmọ̀sán pẹ̀lú wọn kábáwù tí wọ́n kí wọ́n lè bá bí wà nílé èdè rí ẹ mọ̀ lẹ́ka mọ́ gbọ́dọ̀ àwọn dagboru tó yẹ pé àwọn ọ̀fẹ́ ìlọsíwájú ilẹ̀ Yorùbá àpò àwọn nìkan ni wọ́n ń dùn ẹ mọ̀ lẹ́ka wo tí wọ́n bàbá wa emeritus bọ́lá bá ń jà kí tó yé tó jẹ́ pé wọ́n fi tinú tọkàn wọ́n fi tukọ̀ self-determination àwọn ẹlẹ́dẹ́ káwò mọ́lẹ̀ Yorùbá lára torí bàbá Akíntóyè ilé ìwò iye ọdún tí wọ́n ní ẹ̀wù iye ọdún tí wọ́n ní over 90 years wá ti ní nìsín tíbẹ̀tíbẹ̀ wọ́n sì pa ọpẹ́ iṣẹ́ tó bá kọ ẹ̀mí kan ní ẹ̀mí káwọn Yorùbá ni làwọn bìjà fún tó bá kọ ẹ̀mí kan sẹ́ẹ̀ ní ẹ̀mí àwọn orílẹ̀-èdè Yorùbá òun làwọn ń fẹ́ àwọn òfẹ́ nǹkan mímọ́ tó gẹ́ alùpàtà kì í dání ọmọ Yorùbá ilé ti yá ilé ti tó lọ ẹ jẹ́ ká ètè múra àsìkò tá a lè jà fún ara wa la wà yìí torí ọmọ bàbá wa ló wà ní lórí ipò gbogbo àdìmọ̀ pé nígbà tí Buhari wà lórí ipò láti bẹ̀rẹ̀ sọ́ọ̀bù Yorùbá nation
láti ṣe rally káàkiri ilẹ̀ Yorùbá láti ṣe awareness káàkiri ilẹ̀ Yorùbá àmọ́ láì pé ìran Fúlàní ni wọ́n nǹkan tá à ń ṣe tó jẹ́ nǹkan tó dáa fún wa ọmọ Yorùbá àmọ́ Fúlàní wọn ò nífẹ̀ẹ́ sí i lọ́fàá tí wọ́n fi lọ wà tí wọ́n wù fún bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà ní wọ́n fi lọ wà tí wọ́n wù fún bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà àmọ́ ní bàbá nígbà tí bàbá wa ọmọ Yorùbá tó ti wá wà lórí ipò ní ìsìn tó wá dákẹ́ wá dákẹ́ lóòótọ́ ni dákẹ́ látẹ̀yìn wa àmọ́ lọ́wọ́ tá a wà yìí àbẹ̀ dákẹ́ mọ́ a ti fẹ́ kọ́ntínú láti túbọ̀ mọ̀ sí awareness wa bá a ti ṣe nínú ìjọba Tinubu ìjọba Buhari sọ́rí a ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí torí àbẹ̀ bá ìjọba jà àbẹ̀ bá ìjọba jà àníbọn ànádà àní kankan àmọ́ ọ̀nà tí ìjọ àgbáyé tí wọ́n là kalẹ̀ fún wa gẹ́gẹ́ bí indigenous people gẹ́gẹ́ ọmọ Yorùbá òun là ń tọ̀ tábì kó lábẹ́ Nàìjíríà òun là ń tọ̀ kò sẹ́sẹ̀ bẹ́ẹ̀ kò sẹ́sẹ̀ nu self determination rárá kò sẹ́sẹ̀ kan nu self determination rárá ọmọ Yorùbá ẹ má jẹ́ ká bẹ̀rù o ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ sí ṣe awareness wa láti wákàtí lọ kí a máa lọ ojúlé láti máa polongo Yorùbá nation fáwọn èèyàn wa ká máa lọ ìletò sí ìletò láti lọ polongo Yorùbá nation fáwọn èèyàn wa kájẹ́ kí wọ́n mọ̀ ìpínṣẹ́ lọ́wọ́ tá a wà yìí àyà wa ti bẹ́ sílẹ̀ ó ti bẹ́ sáré no resist no surrender láwa yìí Yorùbá nation òun la fẹ́ àfẹ́ nǹkan mímọ́ lẹ́yìn Yorùbá nation ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ tí mo sọ fáwọn èèyàn wa láti sí i lọ ká jẹ́ kí wọ́n mọ̀ wípé ṣe Yorùbá nation la fẹ́ Yorùbá nation la fẹ́ lẹ́yìn Yorùbá nation kò sí nǹkan mímọ́ lẹ́yìn Yorùbá nation kò sí nǹkan mímọ́ Nàìjíríà ó ti sú wa àfẹ́ ní ìkànnì pọ̀pọ̀ Nàìjíríà mọ́ torí amalgamation tí wọ́n fi sọ àpapọ̀ ní 1914 ó ti expire ọmọ Yorùbá ó ti expire ní 2014 ẹni ẹ̀ wò that is 10 years ago ló ti expire kí ni wọ́n bá wà lẹ́rù kí ni wọ́n bá wà lẹ́rù àwọn ìjọba kò sí ìjọba tí wọ́n ṣe tó wọ́n pẹ̀ tó wà láǹdà fún ẹ̀yin ní ká má bẹ̀rù ẹ̀yin ọmọ Yorùbá àwọn ọmọ ní ká má bẹ̀rù kò lè gbàṣẹ rẹ kan àwọn náà mọ̀ pé ẹ̀tọ́ wà láǹdà fún ẹ̀tọ́ wà là ń béèrè wọ́n kàn máa lẹ̀ ní àmọ́ tó bá ti rà fún wa táwọn náà bá ti gọ́ àjọ nìyẹn àmọ́ nǹkan táwọn máa sọ fún mi ni pé ẹ mẹ́lẹ̀ ká gọ̀ wọ́n ẹ mẹ́lẹ̀ ká gọ̀ ọ̀tún máa sọ fún wa mọ́ ẹ mẹ́lẹ̀ ká kí ni ká gọ̀ ọ̀tún máa sọ fún wa mọ́ tó irọ́ lásán ni wọ́n pa fún wa kò sí òdodo ní ọ̀rọ̀ tí wọ́n ń sọ á sí ìlú yá olórí tí wọ́n wà ń bẹ àwọn tó wà ń bẹ àwọn agẹnìyàn burúkú àwọn nìka èèyàn àwọn ni wọ́n máa ń kọrin pé bámbáwọn làwọn yó àwọn ọmọ pé bí pọmọ Yorùbá àwọn ní kí ló ń bọ̀ wà lẹ́wọ̀ tá a fà lẹ́yìn wọn gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń pàbòdè fúnlẹ̀ Yorùbá ìbá dákẹ́ ronú àdúgbòtán tí ẹ̀fẹ̀ kílẹ̀ Yorùbá nísìmí tẹ́ ń gbowó láwọn olóṣèlú tẹ́ ń gbowó láwọn ẹyẹ ta ọmọ Yorùbá fún olóṣèlú máa tí ó tún yín fọ́ ni àbẹ̀tí yín di ṣé gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ sí wàlẹ̀ Yorùbá ṣé ẹ̀tọ́ bẹ́ẹ̀ gbọ́ ni àbẹ́tọ́ bẹ́ẹ̀ rí ṣé bó ti jí wá gbé tí wọ́n ń bèrè lọ́wọ́ wa ilẹ̀ Yorùbá ṣé ó dùn mọ́ yín nínú ni ṣé tó bá ṣe wẹ̀ fún ọmọ ti yín àbí wá sí fámìlì yín kó ló ti fẹ́ lára yín gan-an bẹ́ẹ̀ ní ronú kó ló ti fẹ́ lára yín wọ́n ń pa wá nípakúpa ẹ̀rí
ẹgbọ́ ẹ̀sọ̀ kankan torí owó tẹ̀ ń gbà lọ́wọ́ olóṣèlú ẹ wá ń tàràn yín fáwọn olóṣèlú owó sẹ́ẹ̀dì náwó náà tán ìbárakábẹ̀rù ọlọ́run ọmọlúàbí ló já jù owó ọ̀tàn ọmọlúàbí ni ó kù ẹyẹ tàwà fún àwọn olóṣèlú mọ́ ẹ jẹ́ ká jọ pariwo àwọn olóṣèlú síta ẹlẹ́kọ̀ọ́ mọ̀ pé kan tí wọ́n ṣe fún wa kò dáa ẹ jẹ́ ká jọ pariwo wọn síta wọn fẹ́ràn mẹ̀kúnnù àpá nìkan ni wọ́n ń dùn wọn fẹ́ràn wa náà tọ́wọ́ fẹ́ràn wa ni pẹ̀lú gbogbo àtàwọn Fúlàní wù fún wa lẹ̀ Yorùbá bí wọ́n ní jí wa gbé tí wọ́n bèèrè lọ́wọ́ wa bẹ́ẹ̀ ni wọ́n pa wá àwọn bàbá wa tí wọ́n ń dáko wọ́n lè kó dá mọ́ lọ́pàá ló jẹ́ bí wọ́n lè lù tọ́wọ́tọ́wọ́ tó bá fẹ́ràn wa ni àwọn Fúlàní tí wọ́n fi màálù wọn tó fi jẹ oko wa ó yẹ kí wọ́n máa kọ̀ fún wọn ni kò yẹ kó tó máa tì wọ́n lẹ́yìn kò yẹ kó tó máa tì wọ́n lẹ́yìn àmọ́ táwọn ọ̀dọ́ bá pariwo àbí táwọn bàbá pariwo pé àwọn Fúlàní fi màálù jẹ oko tó máa gbọ́ òun náà lọ fi tẹ́ kó gbé lọ ọmọ Yorùbá ní ojú òun náà tó máa sọ pé n kò fi Fúlàní lẹ̀ sọ yẹ kó rí bẹ́ẹ̀ ọjọ́ ìfẹ́ ṣògbélé ìta ẹ jẹ́ ká jáwọ́ nínú àpọ̀ tí yóò yọ kí a jọ gbómi lákaná ọmọ Yorùbá gbogbo ọmọ káàrọ̀ òjíire ẹ jẹ́ ká jáwọ́ nínú àpọ̀ tí yóò yọ kí a jọ gbómi lákaná àsìkò tájọ gbómi lákaná la wà yìí làbí ń pariwo fún yín bàbá Oyèbánjí Akíntóyè àti bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ wọ́n sọ fún wa pé àsìkò tí àjọ gbómi lákaná la wà yìí kí a jáwọ́ lápọ̀ tí ó yọ gbogbo wípé kìnnìkan yẹn ìyẹn ti àfẹ́yìn Yorùbá nation la fẹ́ ìṣọ̀kan láti fẹ́ lọ́wọ́ tá a wà yìí gbogbo àwọn ọ̀dọ́ tájọ́ mọ Yorùbá ọjọ́ ọ̀la wa gangan ni àwọn bàbá yìí jà fún o ọjọ́ ọ̀la wa gangan òun làwọn àwọn bàbá yìí ni wọ́n ń jà fún ẹ mọ̀ ẹ̀ka bíbí sú wọn ẹ mọ̀ ẹ̀ka bíbí kábí sú wọn ẹlẹ́ka wọn náà ká dìde lórí ẹsẹ̀ wa méjèèjì kí a gbá wù tì wọ́n kádẹ́gbọ́n mọ̀ tó lóòótọ́ àwọn yóò náà ti dìde a wà pẹ̀lú wọn a wà pẹ̀lú wọn ọ̀tọ̀ wà lẹ́yìn gbogbo wa ní o kéde tí wọn nìkan o wọn ò jà fún ara wọn o ìran Yorùbá ni wọ́n jà fún o bàbá wa Oyèbánjí Akíntóyè wọn ò jà fún fámìlì wọn nìkan o gbogbo ọmọ Yorùbá káàkiri àbáláyé ni wọ́n jà fún o bákan náà bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ wọn ò jà fún fámìlì wọn o ìran ọmọ Yorùbá ni wọ́n jà fún o ṣé àṣọ pé nǹkan tí wọ́n ń wá Elédùmarè ò ti ṣe fún wọn níbí kò sí kan tí Ọlọ́run ṣe fún ẹ̀dá ènìyàn tí ò ṣe fún bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ ṣé èèyàn sẹ́nìmọ́ ní 43 àkáǹtì ni Ọlọ́run kẹ́ bàbá yẹn pọ̀ bàbá Sunday Adéníyì Adéyẹmọ Ọlọ́run kẹ́ wọn gan ni Ọlọ́run pẹ̀lú bọ́ọ̀lù ti kẹ́ wọn tó wọ́n wá gbogbo ẹ̀ kalẹ̀ tó ìran Yorùbá àwọn olórí ibú kan tó wá sọ wọ́n tó wá máa sọ̀rọ̀ wọ́n tó fẹ́ ẹnu tẹ́ńbẹ́lú wọn kí ló dé Yorùbá ẹ jẹ́ ká ronú kí ni ṣe wá gan ṣe gbogbo àwọn tí máa ń jà fún wa gangan àwọn gbógun tì kí ló dé tí kò yẹ ká ronú ni ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú o ètò tí mo fẹ́ ṣe kò ní jù báyìí lọ sókí ni ọ̀rọ̀ tí wọ́n ní ká wá sọ gbogbo àwọn Yorùbá ní láti pàṣẹ yẹn ẹ mẹ́rin kẹ́rọ̀ báyìí gbogbo àwọn ọ̀dọ́ pátápátá tá a wà nílẹ̀ Yorùbá àyẹ̀wò tá a dìde la wà yìí ẹ jẹ́ ká dìde ká bẹ̀rẹ̀ sí máa ṣe awareness kí a máa lọ ojúlé tójúlé ìletò sí ìletò láti kọ́ mọ́ ìpèsè Yorùbá nìkan la fẹ́ a lè fẹ́ kó lábẹ́ Nàìjíríà peacefully ni
ọ̀nà tí ìjọ àgbáyé là kalẹ̀ fún wa òun là ń tọ̀ tàbátòfin Nàìjíríà ẹ má bẹ̀rù self determination ẹ̀tọ́ wa ni it's our right it's a crime o ẹ mẹ́ka ọkọ̀ dẹ́rù bá yín o ẹ mẹ́ka ọkọ̀ dẹ́rù bá yín ẹ̀yin ìtú wa ẹ jẹ́ ká dìde àwọn bàbá yìí wọ́n ti gbìyànjú o ó ti gbìyànjú fún wa o ọwọ́ tí wàá lọ kù sí báyìí o tó bá yẹ pé lóòótọ́ ó wà ká kó lóko ẹrú Nàìjíríà ọwọ́ wa ló kù sí nígbà táwọn bá ní bẹ̀rù tí wọ́n dìde tán fún wa kí ló wá ń sàwọn ọ̀dọ́ táwọn náà ní dìde àwa ni wọ́n ń jà fún náà àwa gangan ni bàbá Yorùbá tó lè jà fún torí tí wọ́n ló fi dìde wípé àwọn ọ̀pọ̀lọpọ̀ mọ́ wà rán kí àwọn àjẹ wá báyìí àwọn ní láti gbà wá kó lóko ẹrú tó yà á jẹ wá gan ní Nàìjíríà o ẹgbẹ́ kátàrà wa o ìyá ń jẹ ọmọ Yorùbá gan tí Yorùbá jẹ wá ni ẹni ẹ̀wò tó bá sọ pé àwọn ọ̀dọ́ tó kàwé jù tí wọ́n ríṣẹ́ dábàá tẹ́wà sọ ó tó bí nínú 100% láti 90% àbí 95% ni wọ́n ríṣẹ́ tí wọ́n ti yahoo tí wọ́n ti yahoo plus tí Nàìjíríà bá da ṣíṣẹ́ bá wà ní tí wọ́n mọ̀ sí yahoo plus ni tí wọ́n ti yahoo ni àwọn obìnrin wa tí Nàìjíríà bá da ṣíṣẹ́ bá wà tí wọ́n mọ̀ sí olóṣó ni oníṣòwò náà ọlọ́wọ́ Nàìjíríà ọ̀dà náà ni àmọ́ tí a bá dá dúró gẹ́gẹ́ bí Yorùbá nation gẹ́gẹ́ bí orílẹ̀-èdè bó nǹkan tí ìṣẹ̀lẹ̀ kò ní ṣẹlẹ̀ mọ́ iṣẹ́ wà dáadáa yọ̀pọ̀ ya dúró lórílẹ̀-èdè Yorùbá àwọn obìnrin àti ìṣàṣẹ́wò wọn ní láṣẹ́wò ṣe mọ́ tí ẹ bá ti wà kí ló fẹ́ ṣàṣẹ́wò fún tí ẹ bá ti wà kí ló fẹ́ ṣàṣẹ́wò fún wọn ní ṣàṣẹ́wò mọ́ náà wọn ní ṣàṣẹ́wò mọ́ tí ẹ bá ti wà gbogbo àwọn ọ̀dọ́ ọmọ káàrò jíire ẹ jẹ́ ká ronú mo fi àdìgbò mo fi kí bàbá mi emeritus Oyèbánjí Akíntóyè bàbá ẹ̀mí yóò kún fún wa o àníwáyé ti báyìí ẹ kó wa jẹ̀pẹ́ ẹ̀mí tó bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù náà ní òkú adélẹ̀ lérí láti Èdùmàrè bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ ẹ̀mí yóò kún fún wa o ẹ kó wa jẹ̀pẹ́ àníwáyé ti báyìí lágbára Olódùmarè ẹ̀mí tó bẹ̀rẹ̀ ṣọ́ọ̀bù iná ní òkú adélẹ̀ lérí gbogbo ẹ̀ àgbààgbà tẹ́ wà lẹ́yìn wọn tẹ́ dó tì wọ́n Olódùmarè yóò wà lọ́rẹ̀ mí nínú o àníwá gbogbo wa ti o ní agbára Olódùmarè nígbà tí a bá na àṣẹ Yorùbá nation lókè gbogbo àwọn tá à ń pa Yorùbá nation tá a jọ bẹ̀rẹ̀ iná láti ọdún ilẹ̀ lérí wọn ò ní fẹ́ kẹ́ni sàwátì ní gbogbo ọkọ̀ átá ṣe ti gbọ́ ẹsẹ̀ gan ni ètò náà kò ní jù báyìí lọ ẹ̀rọ akálá náà tẹ̀ kí á fi kẹ́sẹ̀ tó lẹ̀ ẹ bá mi pé ètò ìkọ́lọ́ dáadáa ní o ẹ bá mi lẹ́gẹ̀ẹ́ bá mi lọ́ọ̀fẹ́ wẹ̀ lólùfẹ́ wa tẹ́ ń wúwà tẹ́ ń gbọ́ wa káàkiri àgbáláyé